gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ kò ní pọ̀ mo kàn fẹ́ brief ọ̀rọ̀ lórí olórí burúkú kan alágbomi àbí nǹkan tó ń tà mí bóyá omi àbágbomi mọ nǹkan tó ń tà ọ̀gbẹ́ni àbọ̀ ọ̀rọ̀ tó ń dá sí ọ̀rọ̀ márùwá tó ń dá sí yẹn ìwọ àtàwọn tó ń ránṣẹ́ ẹni ṣe oríire omi ara tiwa ẹ̀jẹ̀ ara tiwa ẹ fi ń sanra ẹ̀yin gan padà rù táyà mọ̀ pé nǹkan ṣe yín ìgbà tí márùwá wà látàrí Alhaji Saula ẹgbẹ́ oríṣiríṣi ló wà wọ́n pè wọ́n gbà yẹn pé anybody gbọ́dọ̀ lọ affiliate pẹ̀lú ẹni tó ẹgbẹ́ tó bá wọn kan sásábẹ́ ẹgbẹ́ tó bá wọn Koran pẹ̀lú 3 wheeler ló wà gbà yẹn wọ́n affiliate Koran pẹ̀lú 3 wheeler wọ́n affiliate pẹ̀lú National Union wọ́n bá Alhaji Saula ṣiṣẹ́ kò pẹ́ ọlọ́jọ́ dé ọlọ́run ṣe kó sinmi fún Alhaji Saula bá tẹ̀wọ̀n sáré fẹ́ rẹ̀ máìkì tí wá ti yà báyìí ọlọ́run wà débẹ̀ ọlọ́run àtẹ́wọ́gbà ó pe gbogbo wọn méjì yẹn ti wà lọ́ndà National Union ẹgbẹ́ méjì náà nítorí pé affiliate ẹ̀ lè tún dá wà ẹgbẹ́ méjì ẹ máa ṣera yín lọ́kàn wọ́n fa Alhaji Bọ́lájí òróró lẹ̀ àti state chairman àwọn tó kùn kí pé wọ́n nígbà along the line okay Alhaji ọlọ́wọ́n àwa wò pé ọ̀gá àgbẹ̀dẹ ẹ̀yìn tún mọṣẹ́ ìdè mi lọ mo fi yín ẹ̀dì committee mara gbogbo Lagos state ẹ bá mi tó fún wọn Alhaji àgbẹ̀dẹ ló wà tó wọ́n wá fa Odùsànyà kalẹ̀ wọ́n fi kí lórúkọ ẹ̀gbọ́n tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n fi ṣe deputy ọ̀gá Buhari wọ́n fi ṣe gbé deputy wọ́n ta àwọn òróró síbẹ̀ ẹgbẹ́ yẹn dẹ̀ lọ peaceful gbà yẹn bàbá Odùsànyà lọ́dún mẹ́jọ wọ́n fi epo sí epo tí lo 3 months lọ́gá ẹ̀ dé bọ́gá ẹ̀ ṣe dé ìjọ kan lọ́gá ẹ̀ dìsọ́fù márùwá ló dìsọ́fù ọ̀kadà kí wọ́n á dẹ̀ pé epo wá yọjú sí mi níjọ́ tépo fẹ́ lọ mo wà pẹ̀lú epo àwà pẹ̀lú ọ̀gá àgbẹ̀dẹ ó dẹ̀ dàgbére wọn ní kó lọ epo lọ bẹ̀ tó sọ fún apá òun bọ̀ tí ò mọ̀ pọ́ gáà ń bọ̀ ń bẹ́ o ọ̀gá ẹ̀ tó dẹ̀ wọlé àwọn èèyàn sì ń ṣe protest sí gọ́ọ̀nà ní kan ní sùúrù tán fún wọn sùúrù pé ẹ má wọrí àmà wá nǹkan ṣe sí tí wọ́n sọ pé láéláé àfi tẹ́kọ̀ọ́ bá máa dàrú wọn ọ̀fẹ́ wọn máa bẹgbẹ́ jẹ́ ni ẹni tán ti wà kọsẹ̀ jáyé ẹ̀ pé ó máa bẹgbẹ́ jẹ́ ni wọ́n pèpo lọ pàtẹ́ pé ó máa débẹ̀ Alhaji Wasiu bá sọ̀rọ̀ lọ ọ̀gá ẹ̀ wọlé wọ́n jọ bá wọn sọ̀rọ̀ pé mọ́ ń ṣẹlẹ̀ since tẹ́ ti gba mọ́tò lọ́wọ́ Àjílò tágbẹ̀dẹ́ falẹ̀ ẹ má gba márùwá lọ́wọ́ epo ẹ̀dẹ̀jọ́ agree lálẹ́ ọjọ́ yẹn ẹ agree tán ẹ̀ ń lọ náà ní kẹ́ ya fọ́tò wí sí epo gan mọ̀ pé fọ́tò yẹn fẹ́ fi ṣe set up fún un ni epo ya fọ́tò orújọ́ yẹn ti da fọ́tò síta gbogbo àwọn tó ń ṣagídí pé wọ́n nígbà pé ọ̀gá ẹ̀ ṣe bàtán ní fọ́tò epo lẹ́nibọ̀dì wò gba irọ́ o epo ló ti lọ yìí náà epo ti lọ náà anybody fi calm down ìyá wa Fọláṣadé Tinubu Òjó nǹkan kan níṣẹ́ kò ní ṣàlàáfíà o wọ́n pe ọ̀gá ẹ̀ olórí burúkú yẹn láìmọye gbà epo ọmọ mi ni ẹ bá mi dáṣẹ́ padà ẹ fi màmá lọ́kàn balẹ̀ ẹni kan má wọrí áùtà tẹ́ ti fi fọ́tò ẹ̀ tẹ́ fi gé ní loyalty àwọn tí ò fẹ́ tẹ̀lé ń tẹ̀lé nítorí bíṣọ̀ epo pépó ti lọ tí wọ́n mọ àwọn tó ṣẹlẹ̀ lórúkọ yẹn bí àwọn máa ṣe bẹ̀bẹ̀ tó ẹ lọ máa dá múrí padà ẹ máa dáwọ́ epo padà slọ́ọ̀tì ẹyọ kan tó yẹ kẹ́ fẹ́ po ìgbà tẹ́ ti sọ wípé ẹ lè fi márùwá lẹ̀ lódidi mọ́ àgbẹ̀dẹ fi márùwá lẹ̀ lódidi ọlọ́run wà fi márùwá lẹ̀ lódidi Saula fi márùwá lẹ̀ lódidi àsìkò tí ń lẹ sọ pọ́pà ò lè pé méjì láàfin ẹ lè fi márùwá lẹ̀ lódidi ẹ fẹ́ sóònù ẹ̀ ní fine ẹ sóònù ẹ̀ tán sóònù ẹ̀ kan tó yẹ kẹ́ fẹ́ polẹ̀ fún Gàjí náà bàbá Àjílò ẹ̀mọ́ tẹ fojú ẹ̀rí ìwà apẹ́ni tó bá bọ́ bá dupò ní dúró láàrin ìlú lẹ́ṣẹ̀ fún bàbá Àjílò náà ọpẹ́lọpẹ́ Alhaji Mustapha Adékúnlé Ségò ló tọ́jú bàbá yẹn lára bàbá yẹn ló fi padà sípò náà ẹlẹ́dàá àwọn tó kọ́ state council tẹ́yìn lọ bàjẹ́ yẹn kò ní jẹ́ gbádùn tó kàn bá ń dọ́wọ́ yín á máa gbóná lọ́wọ́ yín ni kò ní dúró lọ́wọ́ yín ẹ̀mọ iye àwọn tó ṣe wàhálà state council tẹ́yìn lọ jókòó sí ni gbogbo èsì tán rà sínú wọn yára sí gbogbo ẹ̀lẹ́kó lọ gbogbo fáànù kọ́gà ẹ̀ tiẹ̀ ṣe bá gbẹ̀dẹ̀ after tí bàrọ̀ wá kọ́ state council super àgbẹ̀dẹ́ débẹ̀ ó gbé wọn story sí ó kú mẹ́ wá sí Ládòjé kọ́gà ẹ̀ wá sọ pé ọdún 4 tó lò bí ọdún 8 yẹn kó wá sọ nǹkan tó rà ní ọ́fíìsì yẹn fáànù mọ́ṣáláṣí ẹ̀yọ́ lọ èsì mọ́ṣáláṣí ẹ̀yọ́ lọ gbogbo èsì ní ọ́fíìsì lẹ́yọ́ lọ inú ẹni tó ń ra tíkẹ́ẹ̀tì jù ìgbà tó ń ṣe 40 years union àbí 50 years l'Àbújá wọ́n fọ́gà àgbẹ̀dẹ́ ní sẹ́yìn náà àgbẹ̀dẹ́ lẹ́tọ̀ àti gbé sẹ́yìn náà lọ lé òun náà fún ó filẹ̀ fẹ́ gbẹ́ ọ̀gá ẹ̀dẹ́bẹ̀ ó gbé lọ sóòtẹ́ òun lọ fi kọ́ tí nínà ẹ̀yà kó ti létà yìí inú àwọn kan tó jẹ́ kí n rètí ọ̀gá ẹ̀ ìgbà tó wà ń bẹ̀ a lọ complain fún pé bí ń pa wá a fẹ́ lọ complain fún mo sọ fáwọn tèmi pé wá a máa dáwó ká tó lọ bẹ́ẹ̀ ni yìí o wọ́n lẹ́yìn tá a fẹ́ lọ complain fún pé bí ń pa wá ṣó ẹ ká tún mówó lọ ni mo ní mo mọ̀ ọ̀wá ẹ̀ tí ò bá rówó lọ́wọ́ yín kò ní dá yín lóhùn
wọ́n gbọ́ sí mi lẹ́nu awówó lọ́nà ó dẹ̀ tó bá ti di Thursday káwá bóun ó gbé fóònù sétí báyìí hello state secretary tó bá ti di Thursday bá mi pe papi pé sí ìjàmbá pẹ̀lú àwọn school tí máa ń sùn lọ́wọ́ ẹ̀ jí mi ẹ wá bá mi. ìgbà tó di báyìí ń jáde kó nulẹ̀ ẹlẹ́nìkan náà àtàjọ lọ́sí sọ fún mi pé ọ̀gbẹ́ni ẹni yẹn kàn gbé fóònù sétí ni kò pé mo ní ṣó máa múrú àwa ṣeré ni èyí ẹni wàá súnmọ́ kò lè múrú wa ṣeré náà olókè ṣebí Thursday lóní ká wá inú àwọn tó kù tí mi ò sọ fún pé wọ́n sọ pé kò pè mà tó di Wednesday mo lọ bẹ́ẹ̀ nìyẹn